ìbà Ọlọ́run ọba Elédùmarè, ìbà ọba lánàá, ọba lénìí, ọba lọ́jọ́ gbogbo, ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ, ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ, ọba tí yóò tún máa bẹ nígbà tí bẹbẹ ò bá tún ní bẹ mọ́. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Orí ẹni làjíkí, orí ẹni làjíkì, orí làbábọ ká fi òrìṣà sílẹ̀, orí lẹja fi ń labú, orí mi jà fún mi, orí mi tètè là. Kórí ọlọ́lá má ṣe pè mí rán níṣẹ́, ẹlẹ́dàá mi jọ̀wọ́ má kọ̀ fún mi, jẹ́ kí n ṣe àṣelà nílé ayé mi, jẹ́ kí n ṣe àṣelà nílé ayé mi. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ṣé bí orí ẹni ní kọ́kọ́ ń burú kí gbogbo ara tó burú, orí mi má burú. Ọlọ́run mi ò, mo ti dàgbà, orí mi tètè là, orí mi ò, Ọlọ́run mi ò, ẹlẹ́dàá mi, ẹ jẹ́ kí orí mi tètè gbé mi débi ayọ̀. Orí mi jọ̀wọ́, èmi lè ní jẹ́ ní abẹ lọ́wẹ̀. Mo ti ṣèbá Ọlọ́run ọba Elédùmarè, ìbà ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó bẹ ní gbogbo àgbáláyé káfàtà. Kábíyèsí o, ìbà ìmáàmù àgbà, ìbà bàbá tó bí mi lọ́mọ Àdìsá Ìkọ́, ọmọ oníṣàgá Òkúmasè, ọmọ aríire owó tí ò ní gbàgede. Bàbá mi kọ́lọ̀ bàbá mi foríjì bàbá mi tó ti lọ. Ìbà bàbá mi, ìbà yèyé mi, àmọ̀ pé ọmọ Sàláwù agbére níbi Ìgbẹ̀sà, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ́ àmìrò èsè, ọmọ agbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣoṣọrọ bomi, ọmọ olúbà mèsì, ọmọ àjànà ńlá lòdì ìgbé, ìyá mi ìyá Arab alájà. Ìbà wọn tó ti ń pèdè kí n tó máa pèdè, ìbà wọn tó ti ń pèdè kí n tó máa pèdè, ìbà gbogbo pèdèpèdè pátápátápátá káfàtà, ìbà wọn tó ti ń bẹ wájú mi, ìbà wọn tá a jọ jẹ́ sàwáwù, ìbà wọn tó ń bẹ lẹ́yìn mi. Kábíyèsí mo ṣe báyìí látòrí màmá mi fún gbogbo obìnrin pèdèpèdè ayé pátá, màmá mi Ọmọlẹ̀yẹ Balógun. Ìbà bàbá mi fún gbogbo ọkùnrin pèdèpèdè pátápátá, bàbá mi Adérójú ọmọ Adépọ̀jù. Mo ṣe bá yín, ìbà gbogbo pèdèpèdè tó ti lọ sí àjùlọ́run tó ti papòdà, mo ṣe bá wọn látòrí ọ̀gá mi Ọmọkẹ́hìndé Ayọ̀dèjì Ayọ̀lá Adékúnlé, ọmọ Babánlé Olúyọ̀lé Èjìrẹ́ bàbá Kọ́lá. Ó dìgbà o, mo júbà gbogbo ẹ̀yin pèdèpèdè, mo wá júbà gbogbo pèdèpèdè tó ń bẹ láyé, tó ń bẹ láàyè, tó ń bẹ láàyè rẹ látòrí ọ̀gá mi Báyọ̀ ọmọ Ọ̀jẹ́dèjì. Mo ṣe bá ọ̀gá mi àtàtà, ìbà yín o. Olúwa ó tóbi, ó tóbi o. Ẹwà Yorùbá lẹ́tọ̀, ètò lẹ́yẹ Ẹwà Yorùbá. Ẹwà Yorùbá ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú. Àkọ́kọ́ nínú ohun tó gbé sínú, òun náà lọ̀rọ̀ àmọ̀ràn. Ẹ̀kejì tó gbé sínú, òun náà lọ̀rọ̀ òwe. Ẹ̀kẹta tó gbé sínú ni òun ni iṣẹ́ ọpọlọ. Púpọ̀ ní ọkọjọ́ mi, ọkùn àtọ̀sán dàgbọ̀. Àjùlọ ò ṣe jùlọ, ò ṣe jùlọ. Láti ẹni ọmọ yín náà kúkú ni ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, gẹ́gẹ́ bí àṣà ọ̀gá mi bàbá mi àgbàlagbà amóbíẹyá, wọ́n ní a kì í kéré ká má jẹ nìkan lọ. Ìbà ẹ̀gbọ́n yín, bàbá yín Arábù Ìṣọ̀lá megídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe é yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fọ ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀, tí mo tún wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹ̀pọ́n, ọ̀rọ̀ gangan wá mú mi tẹ̀ kọ̀kọ̀rọ̀. Èmi gangan lọ̀rọ̀, ẹ pè mí lọ́rọ̀ máa jẹ yín. Ọba lórí ayé ó tóbi òye, àgbànilọ́gbọ̀ ẹrú olómìnira tó dẹni lọ́rùn, òfin tí tóbi gbà mí lọ́wọ́.
pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ tó yàn láàyò. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò Ẹwà Yorùbá ọ̀rọ̀ àmọ̀ràn tọ̀tẹ̀ yìí ká fi gbára wa nímọ̀ràn àìní ni kí ló ń já ìní. ohun tó ń já ìní pọ̀ àìní owó lọ́wọ́ àìní ni àìsàn lágbà láìní àìsàn lágbà òun láìní mo fẹ́ kẹ́ mọ̀ àìsàn tó bẹ nínú àìní pọ̀ àìní owó lọ́wọ́ àìní ni. ṣùgbọ́n náà bí Muhammadu lọ́ba lọ́hùn dágbẹ̀yìn kọ̀yìn dègbẹ̀ bọ́ ni o. ohun tó ń já àìní pọ̀ sẹ́ gẹ́gẹ́ bí mo ti wí mo ní àìlówó lọ́wọ́ àìní ni àìnípò àìní ni àìnímọ̀ àìní ni àìnílàákàyè àìní ni àìnámójúkúrò àìní ni àìnítẹ́lọ́rùn àìní ni èwo ni tiẹ̀ ń bẹ. àwọn àjẹwọlé tó bá dọwọ́ ìrọ̀lẹ́ kó mú fàájì ṣe kó borí lọ́ládé àmẹ́dá mi kó fi ṣe fàájì. ẹlòmíì gan mọ̀ pé òun ọwọ́ aláìní lòun nítorí pé ó ti lówó lọ́wọ́ ó ti rí jẹun ti mu kò mọ̀ pé aláìní lòun ṣùgbọ́n kò ní tẹ́lọ́rùn pẹ̀lú ohun tó ní kò ní faradà pẹ̀lú ohun tó ní aláìní ni. wọ́n pè mí ní second barrister gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó pè mí ní bàrí reflection ìdí ara mi ló ṣe. àti gbádùn Tọ́pẹ́ Àlàbí bákan náà Ahmed Ọlọ́ládé ọmọ túsà lẹ́rìn òun gangan là ń gbádùn yìí second barrister. kágídí borí ní bíi ti fọ́ọ̀yì ìbò. mo ṣàwo lẹ́yìn ikú barrister Ọ̀ṣọ́dìbò Abíọ́lá tí wọ́n ò gbé sí jáde bí ìbojú nìtú ẹ̀. ètò tiwa ètò ìgbádùn ni ètò tiwa ètò ẹ̀kọ́ ni àní ètò tiwa sẹ́ ètò ìgbádùn ni ètò tiwa ètò ayọ̀ ni ètò ìdùnnú ni ètò ẹ̀kọ́ ni ètò àmọ̀ràn ni. ṣé olórin ìyàtọ̀ fọ́. àtúntí dé sórí ètò lọ́jọ́ tèmi ìní ọjọ́ àìkú ọjọ́ 23 oṣù kẹjọ inú ọdún 2020. ó yàgbà fún ọmọdé ẹgbà fún alágbà ẹgbà fún Àkànbí Alámẹ́dà ọba lóde ládé gbà fún Àkànbí Alámẹ́dà sí lọ́mọ́ wọn lọ́wọ́. ó yá ẹgbà fún. ẹjọ́ nítorí tọ́lọ́run Ẹlẹ́dùmarè ṣe rí àìní yìí wọ́n ti ń sọ wá dìdàkudà àìní yóò jẹ́ ká mọ ohun tá à ń ṣe mọ́ àìní tẹ́lọ́rùn téèyàn bá ní tẹ́lọ́rùn gbogbo àyíká ètò òun kó wà ó máa rí bá ti ṣe ó máa rọ́nà gbégbà ipòkípò tó o bá ti wà tó o bá ti ní tẹ́lọ́rùn tó o ti joyè aláìní tẹ́lọ́rùn tó bá ń pè pé aláìní tẹ́lọ́rùn aláìní ni ẹ́ ipòkípò tó o bá ti wà láti jẹ́ kó bá ẹ lára mu wá kún fún àdúrà kó o àtẹ̀pamọ́ sí ọwọ́ ẹ̀ pẹ̀lú ògo t'Ọlọ́run bá wà á ṣàṣìlà. òṣèbó nítọ̀ wọn padà gbá kódóró. ẹni tí ò bá gba kádàrá á gbà kódóró ni at last á gbà kódóró ni wà láì. o ṣeun Ọlọ́ládé Àmẹ́dà. torí ká dára là ó ẹ gàǹgà nírí àyànmọ́ ní tàṣe o. wàláì àyànmọ́ ní kálukú ò ní tàṣe. tàṣe láyé láyé o. ohun tó fẹ́ jẹ́ ti wà látẹ̀lẹ́wọ́ ẹ̀ kò sọ́nà tó gbé gbà wàá débẹ̀ wàá sì jẹ ó lè pẹ́ díẹ̀. abágbéra pé ọ̀run rẹ̀ jù.
ìtàn arákùnrin kan mo fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n. Ìtàn arákùnrin kan, obìnrin kan wà, màmá àgbàlagbà ni, ó lówó lọ́wọ́ dáadáa, ó kọ́lé, ó ní mọ́tò, àgbàlagbà ni, ṣùgbọ́n kò lọ́kọ nílé. Ọkọ kan ọdún kan ni. Tó bá ti ní ọkọ yẹn, àwọn ọ̀dọ́ ọ̀ṣọ́rọ́ àwọn ọ̀dọ́, àwọn young boys, àwọn ló máa ń fẹ́. Tó bá ti ń fẹ́ wọn, máa mú wọn wọlé, àmú wọn araṣọ fún ara mọ́tò fún wa, fún wọn ní oríṣiríṣi nǹkan. Àwa máa fẹ́ wọn, láàrin ọdún kan á lè lọ, àtúnfẹ̀mí. Abẹ́gbọ́ ó ṣàn ṣe báyìí lọ, ọjọ́ ń borí ọjọ́, oṣù ń borí oṣù, ń lówó lọ́wọ́, ń ra mọ́tò, ń ra ilẹ̀, ń ra gbogbo ẹ̀. Ìkan wá bu lọ́wọ́, làṣírí rẹ̀ fi tú. Ó fẹ́ eléyìí náà gẹ́gẹ́ bó ti ń fẹ́ wọn, ó mú wọlé. Àmú wọn wọlé, àrò wọn ló ti yó, aṣọ oríṣiríṣi fún wọn. Ìjọ tó wá fẹ́ ṣe eléyìí, ó ti wọṣọ funfun ẹ̀ bó ti ń wọ̀ lóru. Ló bá gbé igbá ìdání, ló bá gbé lọ sí gbèrí ẹ̀. Bó ṣe gbé dé ìgbèrí onítọ̀hún, ìyẹn bá tají, nítorí pé ẹlẹ́dàá ti ẹ̀ ò gbà bọ́dì. Àyànmọ́ tọ́lá ti yàn fún yẹn pé kò ní gbàbẹ̀ lọ. Àṣírí àti pé àṣírí obìnrin yẹn ṣe tán láti tú. Àṣẹ Ọlọ́run bá gbé jù ṣe ń lọ. Tọ́gbẹ́ni ìtají tó ní màmá, tọwọ́ rẹ̀ jábọ́, ìgbà tó gbé dání kò jábọ́. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tí gbára jábọ́? Kí ló ṣẹlẹ̀ sẹ́yìn? Wàláì pípẹ́ ló máa pẹ́, bó tilẹ̀ kán dààmú èèyàn tó, bó tilẹ̀ kán káramáti kán fún ní wàhálà tó, pípẹ́ ló máa pẹ́ bí tó máa dé adébẹ̀. Wàláì. Ṣùgbọ́n má torí pé kádàrá rẹ̀ kó ti rí pé kádàrá ẹ̀ máa lówó lọ́wọ́ àbí gangan kó má ṣiṣẹ́, bó ṣiṣẹ́ àánú ẹ̀ ṣe mí, ṣiṣẹ́ kò kún fàdúrà, ó sì ní sùúrù. Páànì ìyá yìí bá tú aṣọ lórí, ló bá bẹ̀rẹ̀ sí ní ṣà àwọn ẹgbẹ́ yìí, ló bẹ̀rẹ̀ sí ní ṣà sínú aṣọ, ó tán kókó, ló bá dìrò, ló di wèrè, ó ń káàkiri. Peter ṣírí ẹ̀ ti tú yẹn. Àti gbogbo bó ṣe ń mú wọn lẹ́yìn kọ̀ọ̀kan yẹn, kádàrá wọn ló ń lò. Kádàrá tiẹ̀, nítorí pé àìní fọkànbalẹ̀, nítorí pé àìní ojú kòkòrò tó ń bẹ́ ẹja ó ń ta abẹ́ni ẹlẹ́ni. Ẹ jẹ́ ká gba kádàrá, ẹ jẹ́ ká gba kádàrá, ẹ jẹ́ ká dúró déédéé sáàyè káyè táwọn ká wà, ká kún fún àdúrà, ká lè tẹ pamọ́ṣọwọ́ wa. Ìyẹn nìkan ló lè gbé aṣọ rere. Ọlọ́run bò dẹ́nìkan tí ò ní lárí, Ọlọ́run bò dáa. Tábà tí débẹ̀ tí àyíbáyọ̀ mọ́ ni àsìkò tó ń sọ pé ó fẹ́ dá níláárí, gbogbo nǹkan tó pé ó fẹ́ dà láyé ó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ní tó ti sọ ni wá délé ayé wá kú gidi, wá bẹ̀rẹ̀ sí ní sáré àsáré, mo bẹ̀rẹ̀ sí ní sákárá, ohun tí ó tọ́ tí ó sọnù owó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní wá kiri. Ó ṣe mú sùúrù kó wá kún fàdúrà, kó kún fún bẹ́ẹ̀ lọ́run, kó tẹ pamọ́ṣẹ́ ọwọ́ ẹ̀. Abala tó kàn báyìí tí gbogbo wa ti mọ̀, abala òwe ni. Abala òwe ni ẹ mọ̀ yìí pé àmì ò lè ṣe kí n má sòwe, nítorí pé òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Fọ́rọ̀ bá sọnù ńkọ́, ṣùgbọ́n la fi ń wa. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé dandan nìyẹn gbọ́dọ̀ wáyé. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti lẹ́ṣin òwe. Ẹ jọ̀ọ́, òwe wà tọ̀tẹ̀ yìí, ẹ jẹ́ ká gbọ́ dáadáa. Béèyàn bá gúnyán bọ́ọ̀lù yóò lọ́ta o. Bó ti sọ òkò sọ́jà yóò lọ́rẹ̀ tiẹ̀. Ẹ máa wò, èèyàn gúnyán nísìn, ó fi bọ́ gbogbo òlu. Àsìkò tí coronavirus wà yẹn, kéèyàn wá gúnyán kó bẹ̀rẹ̀ sí ní fún gbogbo èèyàn jẹ, kó bẹ̀rẹ̀ sí ní bọ́ gbogbo òlu káàkiri, kó bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀yàn. Àbí orí kò yé ọ̀rọ̀ tí mo sọ yé yín, kó bẹ̀rẹ̀ sí ní bọ́ gbogbo èèyàn. Ṣé àwọn kò yẹ ká nífẹ̀ẹ́ ni? Wàláhì á lọ́ta, àtúnlọ́ta, àtúnláwọn tó máa kórè rẹ̀, wọ́n lè ní kí ló ń ṣe, ó fi ń tówó ẹ̀ ṣe ni, ó jẹ́ kí á lọ́ta. Kéèyàn wá sọ̀kò sí àárín ọjà, kó sọ̀kò sọ́jà, ṣé àwọn kò gbogbo yẹ ó yẹ kó kórè rẹ̀ ni, àtúnlọ́ rẹ̀ tiẹ̀, wọ́n á ní kó mọ̀, àsìkò la máa ń pariwo ìwé bẹ́ẹ̀.
àsìkò wo la máa ń pariwo bẹ́ẹ̀ báwo la ṣe kí ló máa ń fà tá a fi ń pariwo bẹ́ẹ̀ irú èèyàn wo la máa ń pariwo bẹ́ẹ̀ fún Yorùbá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bẹ nínú Yorùbá òwe la gba ọ̀rọ̀ tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa òwe la fi ń tú àwọn okùn tó bá ta kókó nínú Yorùbá kí ni ìdí tá a fi ń pariwo bẹ́ẹ̀ irú àwọn èèyàn wo la máa ń pariwo bẹ́ẹ̀ fún àsìkò wo la máa ń pariwo bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi mò ń bọ̀ náà. Anyala kala ko pe au kuse ko azuwaja. Boni na yati. Anyala kala ko ni au kuse ko azuwaja. Àbí Ọlọ́wọ́ bá pọ̀ púpọ̀ jù lára gbogbo nǹkan Ọlọ́run ọba dá. Wàláyà mi Ọlọ́run ni mí. Ẹ̀rí Arábù Ṣọlá gẹ́gẹ́ bí àmì kan nínú gbogbo àmì tọ́lọ́mọ bá dá. Tó bá rí mi he nǹkan lórí he tó bá sọ mí nù nǹkan ló sọ ní wàláhì. Ẹ máa fọ̀rọ̀ mi ṣàwàdà ẹ máa fọ̀rọ̀ mi ṣe yẹ́rí ẹ̀ Arábù ń lọ́mọ yín lọ́wọ́. Ìmọ̀ọ́dún ni wọ́n pè mí ọmọ tó sálẹ̀ rìn ṣé yẹn ló jáwọ́ láyà ni ló ń fọ́ wọn lórí. Ẹ jẹ́ ṣe máa forí jágbó kí máa forí jọ́dọ̀nà mo máa tó já sí gbangba wàláhì Ọlọ́run. Káàbí wọn o dáàbò mi sápá àpọ̀fàyà ó ṣe mí nígbà yìí. Wàláhì ó lè pẹ́ ó lè yá ó tiẹ̀ lè pẹ́ tó bá pẹ́ ṣùgbọ́n kádàrá yìí kò ní tà sísẹ́ irọ́ ni. Wọ́n bínú. Àjọ làájọ ṣe rere ni àjọ lókìkí kárí ayé níṣẹ́. Àsìkò Ọlọ́run ló jà jù tábà tí mo kàn mí pọ̀ pẹ̀lú Ọlọ́run ọba tó yọ Ọlọ́run ọba náà ní subhanallahi wa ta'ala gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfa. Ọba tí yóò adákẹ́dájọ́ Ọlọ́run rí Yorùbá nílẹ̀ Ọlọ́run rá Hausa. A kú gbádùn ètò wa ètò gbádùn ni ètò ayọ̀ ni ètò ẹ̀kọ́ ni ètò àmọ̀ràn. Eré ọpọlọ wa tọ̀tẹ̀ yìí iṣẹ́ ọpọlọ wa tọ̀tẹ̀ yìí tá a fi tó wa létí ìtàn arákùnrin kan ni ẹ máa farabalẹ̀ ẹ máa bá mi. Iṣẹ́ ọpọlọ tọ̀tẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ti sọ fún wa yìí pé gbogbo ohun tọ́lọ́run bá dá sílẹ̀ ayé pátápátá ló ti fi bó ṣe máa jẹ́ ló ti fi sí i lára gbogbo àwọn ẹ̀dẹ́ èèyàn lọ́lọ́run bá ti káràmá ó ti fi bá ti jẹ́ ó ti fi sí wa lára. Ọ̀dọ́mọdékùnrin kan ni ọ̀dọ́mọdékùnrin yìí wọ́n bí ní ọjọ́ 9 oṣù kẹfà níbi kan bí 40 ọdún ó kọjá 40 ọdún lé sẹ́yìn láàrin ẹbí tí wọn ò là tí wọn ò sì ṣàgbé wọn lówó lọ́wọ́ bẹ́ẹ̀ wọn sì tálákà wọn jẹun wọn dẹ̀ ń fi ẹ̀kọ́ Yorùbá wọn fi ń kọ́ àwọn ọmọ ní gbogbo ìgbà lóòrèkóòrè ẹwà Yorùbá wọn fi ń kọ́ àwọn ọmọ ìwà Yorùbá wọn fi kọ́ àwọn ọmọ wọn àwọn ẹ̀kọ́ ìjìnlẹ̀ Yorùbá wọn fi kọ́ àwọn ọmọ má wọ́wọ́ lọ́wọ́ àtẹ́lẹwọ́ ẹ̀ ní kó gbójúlé. Ọ̀dọ́mọdékùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó kú lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ sílé ẹ̀kọ́ girama ó tún lọ sí fásitì ó jáde fásitì ní ọdún 2008 ló jáde fásitì ó lọ ṣe sin ìjọba ó lọ serve níjọba fúnjọba ní ọdún 2009 ló lọ serve ìbò náà gbé lọ ló ti lọ serve Zamfara ló ti lọ serve ó serve gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ láti Ogun State ló ti lọ serve ní Zamfara. Ní kété tó dé Zamfara owó àkọ́kọ́ tó kọ́kọ́ fún wọn báyìí ẹ̀mọ́ tó fi ṣe ni ó lọ fi kẹ́kọ̀ọ́ ó lọ fi ṣèdánilẹ́kọ̀ọ́ lórí kíni lórí kí ló fi ṣèdánilẹ́kọ̀ọ́ starch ọṣẹ olómi shampoo
dìtọ́ àìsà ó ṣàkọ́ gbogbo kí ní ẹbí oríṣi mẹ́wàá ló lọ kọ́ ṣé ó yẹ kó tún lọ kọ́ ẹni tó ti kàwé dé ààyè yẹn ṣé ó yẹ kó tún lọ kọ́ ṣùgbọ́n nítorí pé ẹwà Yorùbá tí wọ́n fi ń kọ ẹ̀kọ́ Yorùbá tó fi ń kọ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ní jẹ ó dẹ̀ ti mọ orílẹ̀-èdè wa táwa yìí ó gbé làákàyè ẹ̀ kalẹ̀ ó máa wúlò fún un. nígbà tó pé ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 years ó ṣègbéyàwó ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ló ṣègbéyàwó. Ọlọ́run bá wá fi ọmọbìnrin tó dáa tó rẹwà tó ní ìwà tó tún ní ẹwà ó fi ta lọ rẹ̀ nítorí pé bó ṣe ń wọ̀ láti Zamfara kò padà lọ sọ́dọ̀ bàbá àwọn òbí tó bí o kò padà lọ síbẹ̀ Abẹ́òkúta tó ti jáde ilé ẹ̀kọ́ fásitì ibẹ̀ ló padà sí pẹ̀lú wọn àtọmọbìnrin wọn fẹ́ra wọn ní ṣìlọ́kà wọn bí wọn ó wáṣẹ́ títí kó má jẹ́ pé ohun tó gbé dání kò ṣiṣẹ́ lórí rẹ̀ ó wáṣẹ́ kó má ríṣẹ́ àwọn ẹ̀wà jẹ́ ohun ojú tó yẹ àlẹ́ níbi tó ti ń kiri àwọn ọjà ẹ̀ tó ti ń ṣiṣẹ́ lórí àwọn nǹkan tó lọ kọ́ yẹn ibẹ̀ ló ti bá nǹkan mi pàdé kí ló tó bá pàdé ohun tó bá pàdé ọ̀dà ni bí wọ́n ti ń ṣe ọ̀dà ó bá jókòó tí ló bá tó kọ́ ó kọ́ bí wọ́n ṣe ń ṣe ọ̀dà ó ṣe ó mọ̀ ọ́ ní báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá mọ ohun tó ń fi ọ̀dà dá lára ẹgbẹ́ tí tóbi fẹ́lẹ́ dùnmá rẹ̀ ó wá wà lábẹ́ àkóso iléeṣẹ́ kan IPTC Engineering Services tí yẹn ti rẹ́gísítà tó ti gba òǹtẹ̀ ìjọba òun náà wá dá tiẹ̀ sílẹ̀ Adilos Paint and Services ló ní orúkọ tó pẹ̀lú orúkọ iléeṣẹ́ Adilos ló pẹ̀lú orúkọ iléeṣẹ́ ó wá ń ṣe ọ̀dà lóríṣiríṣi emotion tẹ́sàkó gloss oríṣiríṣi ṣe àpò ìmọ̀ ìgbìdá kan wọn oríṣiríṣi àwọn ọ̀dà ló ń ṣe kódà tí àyè bá wà fún wa àwọn ihun tó ti fọ̀dà ẹ̀ dá lára á jù sórí afẹ́ fún wa ojú ìwòran wa á rí àwọn gbìyànjú wa náà wọn ṣe dáadáa ìwé tó máa gbé dání kò máa gbẹ́mi lé tìjọba àtẹ́lẹwọ́ ènìyàn tó jẹ pẹ̀lú ògùn tó náà bá ẹ̀yẹ bá dùn kó wù mí kí gbogbo àmọ̀ dáadáa kí lórúkọ arákùnrin yìí Abdul ẹni ìtàn ìyọ̀ǹda ọmọ ọ̀lọ́. ẹ jẹ́ kí ìlú ọmọ wípé orí lọ́gà lù lọ́jọ́ kọjá o. níbi èmi. iléeṣẹ́ wà l'Abẹ́òkúta ó wà l'Agége ó wà l'Owódé Yewa ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kẹ́ ẹ bá sọ̀rọ̀ kódà bó jẹ́ arábìnrin rẹ̀ ló gbé obìnrin alálùbáríkà obìnrin gidi Ajia Kafayat Àyìnkẹ́ tọ́lọ́mù bá fi tá lọ́rẹ kódà ìfọwọ́sowọ́pọ̀ wọn lágbára kọ́lọ́mù bá fún aláya rere fẹ́ tó bá fún aláya rere fẹ́ káfọ̀kànbalẹ̀ ọmọ rere ló máa jáde bẹ́ẹ̀ àfáàjẹ̀lélì ọlọ́run bá máa bá ṣe nípa àtẹ́lẹwọ́ ẹ̀ bí tó kàwé dé àtẹ́lẹwọ́ ẹ̀ tó jẹ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ 080 62 59 62 54 lẹ́ẹ̀kan sí 080 62 62 632 59 62 54 080 62 59 62 54 ẹ pé ká ẹ bá dòwò pọ̀ yóò ṣe yín dáadáa ìbẹ̀rù ọlọ́run bá wà lára ẹ̀ kò ní tàn yín jẹ kò ní ṣàbòsí kò ní náwó yín nàkúnà ohun tẹ́ bá gbé fún wọn máa ṣe gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ inú yóò dùn sí ẹ bá dòwò pọ̀. iṣẹ́ ọpọlọ tọ̀tẹ̀ yìí nìyẹn ẹni tá a mú wá lọ́tẹ̀ yìí nìyẹn tó bá dìgbà míì á tún mẹ́lòmíì wá pẹ̀lú iṣẹ́ ọpọlọ rẹ̀. mo kí gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí tẹ́ ti bẹ̀rẹ̀ ọjọ́ àwọn tí mo fẹ́ kí báyìí àwọn nínú oṣù kẹjọ láti ogún ọjọ́ tó kọjá on the 20 tó kọjá on the 20 inú oṣù kẹjọ yìí mo kí alájà wa Jemilat Ọpẹ́yẹmí my honourable Abẹ́níọ̀kín ọmọ alágbè nílùú Adó-Odò ẹ̀ṣọ́dún yìí ẹ̀ṣẹ̀ mi tọmọtọmọ bákan náà mo kí honourable Túndé Ajégbé on the 20 oṣù kẹjọ yìí náà ti wọn erúnlẹ̀wà Mustapha òṣèré orí ìtàgé ní on the 20 inú oṣù kẹjọ yìí náà ni tiwọn Adérẹ̀mí Lawal Fatima aya ọ̀rẹ́ mi àtàtà mo kí yín on the 20 náà ni tiwọn Abdulwahid Àìná abami àgbàlagbà
tó bàbá mi mo ṣe gbà ẹ pẹ́ láyé ẹ tún pẹ́ láyé ẹ ní kú láéláé on the 20 náà ni ọjọ́ ìbí tiwọn náà amọ̀dẹjọ́ ọ̀dà Rukayat on the 20 náà ni tiwọn náà mo kí wọn àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo kí ẹ̀gbọ́n mi àbúrò mi àtẹ̀tà èèyàn mi pàtàkì Tìmẹ́yìn Abdulhafiz on the 21 ní tiwọn aláàjì mi Akérèlé Musiliudeen mo kí yín on the 22 náà ní títí wọn olórí ọ̀dọ́ gbogbo dé káfàtà Tijani Rashidat on the 22 náà tiwọn owó ní kókó Yusuf ìníyìn gangan on the 23 ọjọ́ Sunday yìí náà ní tiwọn Yusuf Olúwatóbilọ́ba owó ní kókó àṣeyí ṣàmọ́dún mo wá kí àwọn ọlọ́jọ́bí tó ń bọ̀ lẹ́yìn tó jẹ́ pé láti on the 24 lọ mo kí àwọn náà ẹ̀gbọ́n mi àtàtà Olúwafẹ́mi Táíwò Àjíbọ́lẹ̀ mo kí yín Bashirudeen Sábà ọmọ Salaudeen Sábà mo kí ẹ̀yin náà on the 25 ní tiwọn Alhaji Honorable Abdulrasheed Odugbemi on the 25 èèyàn mi àtàtà Temilat aya Raufu Ọ̀kín Ànábì on the 26 ní tiwọn Kasim Ìlọ on the 26 Abdulsemi Tijani Alhaji mi on the 26 tiwọn náà Aromire Abdulwaheed on the 26 tiwọn náà Ọ̀pálékè Surajudeen on the 26 Adégbóyèga Kẹ́hìndé ọmọmọ́mì on the 26 tiwọn náà Mubarak Bada on the 29 Iromini Waleola on the 30 Okunu Bashirudeen on the 30 Sunny Taofika on the 31 ní oṣù táwa yìí náà ní tiwọn kí ẹ kú ọjọ́ bí ẹ ṣọ̀pọ̀ ọdún láàyè àti láàyè dáadáa pẹ̀lú àṣẹ tọ́lọ́wọ́n ọbẹ̀ Elédùmarè tí a bá ń kọ́kọ́ mọ́ tá à ń kọ́ sẹ̀mí kolon àdórí fúsọ̀ ọkọ̀ bá rògbòn tó bá rọ̀ṣà ilé ìbùtí náà ló máa fàbọ̀ sí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ilẹ̀kẹ̀ wẹ́wẹ́wẹ́ tí kò jẹ́ kí jẹ̀kẹ̀rẹ̀ mi máa dún ṣẹṣẹṣẹ ẹ̀yin tẹ́ rọ̀gbà yìí mi ká ní gbogbo ọ̀nà ẹ̀yin gangan ni karahun mi tí gbìn mi ò fi rìn òwò mo dúpẹ́ lọ́pọ̀ ọ̀nà yín látòrí Honorable Kọ́láwọlé Lawal mo gbóluwa dúró House of Representatives nílùú Àbújá tí wọ́n lọ ṣojú wa nípò kí ayé wa South constituency mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ ọmọ wọn lókè ọ̀dọ̀ bàbá mi ẹ̀gbọ́n mi ọ̀gá mi alóbọ̀ lágbára ọlọ́wọ́ bá àṣeyẹlẹ alákànṣepọ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àgbàlagbà Alhaji Mufadil Bankole aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited ọmọ wọn nílùú Ìlaró mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ tí náà àáfàá mi àgbàlagbà Muhammadu Kazeem Oyèkọ́lá àáfàá mi tó gbọ́ Yorùbá yékéyéké ọmọ wọn ni mo dá kẹ́kẹ́ mo ṣìbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bàbá mi àgbàlagbà alàgbà Adé Ajíbóyè àgbà kí gbogbo ní tíátà káfàtà pigabas mo dúpẹ́ lọ́wọ́ tí náà gbogbo ẹ̀yin tèmi nínú agboolé Arabu Ìṣọ̀lá WhatsApp group bí ta ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin Arabu Ìṣọ̀lá groups mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé orúkọ tèmi ò yí padà Arabu Ìṣọ̀lá mi kí lẹ́gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín náà ní akúrúmáṣe yàn jẹ́ kún ọkọ̀ làbákẹ́ méjì pọ̀ ẹ ṣé èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ìṣe mi o ẹ ṣé púpọ̀ ìpàdé wa lọ́jọ́ mẹ́jọ. alájà kan bí wọ́n jí mi.